Elédùmarè mo dé bí mo ti dé pẹ́rẹ́ bí ewé ìyeyè. Ẹ̀fún kan kò ní mọ́jọ́, èdè kan ò gbọ́dọ̀ di bàrà. Orí fèyísèyí kì í tẹ́lẹ̀ aláǹtakùn. Wọ́n kì í wọ́n rẹ̀ kì í tẹ́lẹ̀ aláró, wọ́n wé wọ́n sọ òní tán lẹ́nu alákànbí. Ìran bàbá mi lọ máa gúnyán pupa fàlejò pupa, àwa ni yọ̀kọ̀tọ̀ ní kan àjìfà. Èèyàn tó kọ̀ tí ò jìfà, Elédùmarè lọ́mọ tó kúkú rì. Máa wí kan kèé pòwìwí, àkànbí mo fẹ́ sáré pe gbalédè. Ọ̀rẹ́ yìí tí mo fẹ́ láǹfààní tí mo mú wá fáwọn èèyàn wa ni wípé ẹbí mi ń bẹ lókè òkun. Bọ̀dá mi ń bẹ lókè òkun. Àbúrò mi ń bẹ lókè òkun. Ọ̀rẹ́ mi ń bẹ lókè òkun. Ìyá mi ń bẹ lókè òkun. Ọkọ mi ń bẹ lókè òkun. Ẹbí mi ń bẹ lókè òkun. Sọ ọmọ ohun tí wọ́n ń kojú ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti torí pé bí rẹ̀ wà lókè òkun. Ohun tó yọ gbájúmọ́ kò gbájúmọ́. Ó fi ẹbí mi ń bẹ lókè òkun kò mójú tó ṣẹ́ mọ́. Ó fi ẹbí mi ń bẹ lókè òkun. Ó sọ ẹlẹ́ni dọ̀tá wípé kò rántí òun. Ẹbí mi ń bẹ lókè òkun. Ló sọ̀pọ̀lọpọ̀ mí ìdí wípé kò láǹfààní láti mójútó ayé rẹ̀ mọ́. Ìfọkànsí pé ẹbí mi ń bẹ lókè òkun yóò ṣe mí lóore àbí yóò wá mú mi jọkàn. Ẹbí mi ń bẹ lókè òkun. Ló sọ̀pọ̀lọpọ̀ dọ̀lẹ. Ẹbí mi ń bẹ lókè òkun. Ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ gbájúmọ́ ayé rẹ̀ mọ́ látàrí wípé sìstà ń bẹ lókè òkun. Orí ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ lókè òkun. Ìgbésí ayé tí wọ́n ń gbé. Ìgbésí ayé tí ò sẹ́nìkan tí ò sára tí ò sálábàásọ. Ìgbésí ayé tọ́pọ̀lọpọ̀ ń gbénú wọn. Mọ́gẹ́jì ò jẹ́ kẹ́lòmí ò tí ì ráyè balance. Bọ̀dá rẹ tó rò pé wà lókè òkun kò tí ì settle down. Orí bó ti ń pa láàrin oṣù ló fi san bills. Ẹlòmíì san $4,000 every month. $3,000 lówó táàsì. Bó bá tọ táàsì tán yóò san àwọn bíùsì kankan. Orí bó bá ṣe pé gbogbo òṣìrò owó tó ń rí bíi 7 million ní lóṣù, gbogbo ohun tó ń kù sí lọ́wọ́ tóṣù bá parí tó bá yọ gbogbo yìí tán kò tó 1 million plus mọ́. Orí ìwọ sì ń fọkàn sí wípé bọ̀dá mi ń bẹ lókè òkun. Wádìí àgàgà yìí tó bá ṣe pé ó níyàwó tẹ́lẹ̀, wọ́n break up, child support ò lè jẹ́ ó nísinmi. Ìwọ àbúrò sì ń fọkàn sí pé bọ̀dá mi ń bẹ lókè òkun. Kí ni wọ́n pè ní child support? Owó tó bá ń ṣe ó ti níye tó gbọdọ̀ máa yọ lóṣooṣù fún ìyàwó àtọmọ tí wọ́n bí. Ẹbí mi ń bẹ lókè òkun. Ẹlòmíì ń bẹ́ẹ̀ ó ti lé lọ́dún 7. Kò tí ì balance dàsìkò tá a wà yìí. Kí nìdí tí o ti fi balance? Àgàgà bó bá jọkùnrin àbóbìnrin, wọ́n fẹ́ ìyàwó yìí wọ́n ti jọ mọ̀ wípé àjọ fẹ́ fira wa gbàwé ni. Wọ́n máa bí ni wọn. Lọ́yà tó fẹ́ láǹfààní tó fẹ́ bá wọn tòwé yìí ó lè lóun gba $15,000. $50,000 yìí equivalent to 10 million plus ni. Àkókò tí wọ́n bá ń tòwé yìí lọ́wọ́, bó bá kù oṣù kan tí wọ́n gbàwé yìí, bí ìyàwó tó ń fẹ́ yìí tó fẹ́ fi tòwé bá a jà. Ó gbọ́, gbogbo owó tó ti ná fún látẹ̀yìnwá, owó yìí dópin. Ìwọ sì wò pé bọ̀dá mi ń bẹ lókè òkun. Ó rí owó tó ń gbà, ìyàwó tó fẹ́ fi tòwé
on a contract basis ni òun náà níye tó fẹ́ gbà lórí ẹ̀ ó dìpẹ́ndì lórí bills tó bá fún wọ́n sì jọ máa gbé ìyàwó yóò gbọ́dọ̀ bínú kó lọ rìpọ́ọ̀tù lọ́dọ̀ àwọn immigration wọn wípé òun ò fẹ́ mọ́ nítorí tí wọ́n bá dé immigration office wọn a máa sọ fún wọn pé ṣé láti Nàìjíríà ló ti wá wọn a máa fi yín gbàwé ni o ọ̀pọ̀lọpọ̀ immigration office ni wọ́n ti já iṣẹ́ ìwọ sì ń fọkàn sí wípé bọ̀dá mi ń bẹ lókè òkun kò fowó ránṣẹ́ sílé bọ̀dá rẹ ti ń bẹ lókè òkun ẹsẹ̀ rẹ̀ ò tí ì wálẹ̀ àìlè wálẹ̀ rẹ̀ láti bí ọdún 8 kò mọ̀ tí ìríwé gbà ni ohun tí táyé fi sórí ìwọ ní bọ̀dá Kàsálí ó lọ láàrin ọdún 2 ó ti ń wálé bẹ́ẹ̀ kọ́ lórí lọ́dọ̀ bọ̀dá Làkàṣègbè ìwọ àbúrò ó sì ń bá bọ̀dá àbá àtìjà pé wọ́n ń bẹ lókè òkun orí ohun tọ́pọ̀lọpọ̀ ń fèsì lókè òkun ọkọjá ohun táwa ń rí bí wọ́n ti ń pa ni wọ́n ná bí wọ́n bá mẹ́kì $7,000 lónìí tó bá di ìbẹ̀rẹ̀ oṣù wọ́n gbọ́dọ̀ san gbogbo bíùsì wọn bí wọ́n bá san bíùsì owó tí wọ́n ń ṣẹ́kù lákòókò mi ń gbà míì kèé ju 1,500 lọ nínú 1,500 yìí lòun náà ti máa jẹun tí ó fi ṣiṣẹ́ yípo oṣù míì àkókò gbà míì iṣẹ́ wọn a máa gé tí wọ́n ní ríbi iṣẹ́ lọ ìwọ sì ń fọkàn sí pé bọ̀dá mi ń bẹ lókè òkun orí àwa tá a wà nílé bébí bá pa wá àwa lọ́dọ̀ ọ̀rẹ́ tá a lè kọrí sí ta ní ọ̀rẹ́ tó ń jẹ́ wà létí yín àwọn ò níbi tí wọ́n fẹ́ lọ nítorí privacy lóníkálùkù ó yàtọ̀ ọ̀tọ̀ ìwọ àbúrò sì rèé ìwọ fọkàn sí pé bọ̀dá mi ń bẹ lókè òkun mo ti rẹ́ni tó lọ ó ti fẹ́yàwó 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fẹ́ fi gbàwé tó bá kú dẹ̀dẹ̀ kíwé bọ́ sí òun àti girlfriend yìí lè jà bọ́ bá ti jà tó break up yóò fi ẹsẹ̀ lọ wóbìnrin míì àwọn obìnrin tí wọ́n wá mú wá yìí ó níye tí wọ́n gbà gẹ́gẹ́ bí kọ́ńtíráàtì wípé mo fẹ́ fi ọ́ gbàwé ìwọ sì ń fọkàn sí pé bọ̀dá ò ránṣẹ́ wálé bọ̀dá mi ń bẹ lókè òkun lábẹ́ bẹ́ẹ̀ náà ẹlòmíì inú wọn ibi tí wọ́n ti ń ṣeré pa ó lè bímọ fún bọ́ bá bímọ fún tó bá tún kọra wọn child support wà lọ́tọ̀ ìwọ sì ń bá bọ̀dá jà wípé bọ́ ọ bá pè wọ́n owó wọn ò ju 50,000 lọ kò ju 20,000 lọ ó mọ ohun tí bọ̀dá rẹ̀ ń fèsì your brother is facing a lot of things tí ò ṣe sọ nítorí kàkà kọ́mọba kófìṣẹ́ dé sílé ni afọjọ́kọ́jọ́ rẹ̀ lẹ́yìn odi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n àbá àti tó onílókè òkun ẹlòmíì tí ń tòwé bọ́ bá bọ́ sọ́wọ́ lọ́yà eléyìí kò síbi tí ṣe ò sí kò síbi tí wọ́n ti láǹfààní tí wọ́n ń gbáyàn ní ojú bọ́ bá bọ́ sọ́wọ́ lọ́yà eléyìí lọ́dún yìí wọ́n láwọn tó agbowó bọ́ bá yá lọ́yà eléyìí lòun ò rí ṣe atúbọ̀ sọ́dọ̀ lọ́yà míì lọ́yà kọ̀ọ̀kan wọn gbà rárá wọ́n gba $15,000 ẹlòmíì á máa gba $20,000 láti fi tòwé kò tí ì wá mọ́ye tí obìnrin àbọ́kùnrin tá a fẹ́ fi tòwé ó gbà. orí ohun tí mo fi ṣe lẹ́yìn ni wípé ọ̀pọ̀lọpọ̀ bẹ̀gbọ́n rẹ̀ jà lórí pé bọ̀dá mi ó ti wà lókè òkun láti bí ọdún 5 kò ràn mí lọ́wọ́ ayé bọ̀dá rẹ̀ gbọ́ tí ì jókòó lóòótọ́ ò lè ráṣọ gidi lọ́rùn rẹ̀ òun gbọ́ tí ì gẹ́tì ara ẹ̀ orí ìyàwó tó gbọ́ pọ̀ kọ́ ọ́ lẹ̀ bọ̀dá rẹ̀ san child support
ayé bọ̀dá rẹ ò tí ì jókòó àǹtí rẹ tó wà lọ́hùn òun náà wọ́kùnrin tí ó fi gbàwé àǹtí rẹ ò tí ì balance àbúrò rẹ tó rí tó wà ńbẹ̀ orí ká ní o jẹ́ni tó lè bá sòótọ́ ọ̀rọ̀ tó bá sínú hàn ọ́ lọ́jọ́ tí wọ́n gan bá rí owó ó fẹ́ lè ní àǹtí mi ṣe lo 2 million yìí lọ. They are facing a lot of things. Àmọ́ ilẹ̀ Yorùbá bá a bá ti rẹ́ni tó gun pléènì tó ti dọ̀hún àti rò wípé ayé wọn ti dá tán. Ohun táwọn fi dá jù wá lọ rèé environment wọn dá jíjẹ múmu ó rọrùn jù bí lọ lẹ́yìn yẹn gbogbo owó tí wọ́n ń pa ọ̀hún náà ní jókòó sí. Débi wípé ẹni tí ó bá múra bó bá débẹ̀ láàrin ọdún 5 kò tí ì lè fẹsẹ̀ tó lè. Àmọ́ tibitire la dálé ayé ẹlòmíì á máa débẹ̀ láàrin ọdún 1 ààbọ̀ tí ó sì gẹ̀ẹ́tì ara ẹ̀. Ẹlòmíì ó sì wà ń bẹ̀ láìmọye ọdún tí ò sì ti ní gẹ̀ẹ́tì ara ẹ̀. Kìí ṣe pé ó yọ̀lẹ̀ sísítẹ́ẹ̀mù yẹn ó yàtọ̀ sí torílẹ̀-èdè wa. Ó wá rí àṣà jápa ti UK. Ó rí gbogbo àwọn tí wọ́n ń lọ UK. Ọ̀pọ̀lọpọ̀ tó rí tó lọ student visa ni wọ́n gbà wọlé. Student visa tó wá gbà wọlé yìí ìyàwó ẹ̀ tó rí tó wọlé tẹ̀lé òun ni wọ́n pè ní dependent. Àbí ìyàwó lọ kọ́ tó fún ọkọ náà wá lọ lẹ́yìn oṣù mélòó kan ọkọ ló dúró gẹ́gẹ́ bí dependent. Òun ni ẹni tá a lè pè ní pé ẹni tí mo rọ̀gbọ̀kú lé lórí. Dependent ni ẹni tí mo rọ̀gbọ̀kú lé lórí òun ni ó mọ ṣiṣẹ́ owó iléèwé mi. Ọdún 2 dẹ̀ ni wọ́n fi kàwé. Tó bá dé UK lónìí UK ti dàbí ọjà Ìgbò. Àwọn tó wà ńbẹ̀ kò ríṣẹ́ ṣe. Bó o bá wá rí bọ̀dá rẹ tó wà tìyàwó àtàwọn ọmọ ẹ lọ UK tí wọ́n gba dependent wọlé láàrin ọdún kan má béèrè kankan lọ́wọ́ rẹ̀ mọ́ ní lára nítorí wọn àti ìrílẹ́gbà. Ó gbọ́ wọn àti ìrílẹ́gbà. Iléèwé tí ìyàwó àbọ́kọ́ lọ tó bá yẹ pé ìyàwó ni wọ́n fi tòwé wípé fẹ́ lọ léèwé yóò mọ lọ́nà ìwé ọkọ ni dependent ọkọ ló láǹfààní láti ṣiṣẹ́ 8 hours. Ìyàwó ó ní iye iṣẹ́ tó lè ṣe láàrin ọ̀sẹ̀. Nínú iṣẹ́ tọ́kọ lè ṣe ni wọ́n ti mọ láǹfààní mọ sanwó ilé. Nínú owó ilé tí wọ́n bá wá san ẹlòmíín san owó tó approximate bí 800,000 every month lówó ilé nìkan. Ìyàwó àbọ́kọ tó lọ léèwé owó tó wọ́n máa ṣe ẹ̀kọ̀ọ̀kan níṣẹ́ tiẹ̀ nítorí wọn fóun láǹfààní láti lè ṣiṣẹ́ dáadáa ní kí nìdí ni wípé wọ́n nígbàgbọ́ pé òun wá kàwé lẹ́yìn pé kó máa ṣe casual work lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹni tó wá dúró gẹ́gẹ́ bí dependent yìí náà ojoojúmọ́ kọ́ lórí ibi iṣẹ́ lọ mọ́ o. UK ti kúrò ní UK jọ̀wọ́ àná nítorí èrò ti pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tó dédé change síìmù tí ó pè yín mọ́ ẹ sọ ohun tó fẹ́ gbọ́ fún ẹ ní lára ni. Ẹ ṣe kí ni ẹ ní lára ni. I have a lot of UK's numbers on my phone. I have a lot of US number on my phone. I will never call you. I won't call you because I know when you are less busy, you give me a call yourself. And I will never demand for anything from you. Nítorí ìlú tó wà ó tí balance tó bá jẹ ṣẹ́kù ìwọ ló mọ̀ pé ẹ gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rí tó lọ yìí tí wọ́n lọ lẹ́nujọ́ òní
ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ wọn ò tí ì tólẹ̀. Orí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ wọn ò tí ì tólẹ̀, ẹ jẹ́ á fi wọ́n lọ́rùn sílẹ̀ kí wọ́n lè rérè oko kó wá sílé. Ọkọ ló lè jẹ́ dependent àbí kíyàwó jẹ́ dependent, they are facing hell. Orí kò bí owó ẹ̀wà kan bí almost 8,000 naira àbí 7,000 ní kò bí owó ẹ̀wà kan. Ayé wọn ò tí ì jókòó nítorí abàjẹ́ nílẹ̀ Yorùbá. Tá a bá ti rẹ́ni tó wà UK àbí tó travel out, a máa ń sábà gbé bùkátà lé wọn lórí. Tá a mọ̀ ní ṣé bọ̀dá bọ̀ ọ̀nkù ìwáṣẹ́ nìkan sí ẹni, ọ̀nkù ìwáṣẹ́ ọ̀nkù rẹ̀ ayé rẹ̀ ò tí ì nítumọ̀. Ẹ kàn rí aṣọ ship environment tó ti ń ya fọ́tò ó dáa lẹ́fí wò pé ọkàn bọ̀dá balẹ̀. Bọ̀dá ló mọ̀ pé tóṣù bá ti ń parí inú ìpayà lòun wà. Orí àdúà àtọ̀rọ̀ ìtùnú àtọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni ẹ mọ́ bá wọn sọ àti ìmọ̀ràn. Ó pè ọ́ lónìí, oní má gbàgbé o, bàbá ní ìsàlẹ̀ àwọn náà béèrè ẹ̀ ń jò ní. Mo ti ẹ̀ ní bóyá tó bá tó bí ọ̀sẹ̀ tó bọ̀ kó fi kan ránṣẹ́ sí wọn. Bọ̀dá ò balance. Bọ̀dá ò balance. Environment ibi tí wọ́n ti ń ya fọ́tò lórí. Environment lórí. They are not okay. Wọ́n kàn wá okay wípé àlàáfíà wà. Environment dání. Gbogbo ohun tẹ́ ń pè wọ́n sí yẹn tí wọ́n bá wà káàtì wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí wọ́n ti 5 million naira. Wọn ò tí wọ́n ti 5 million naira. Ṣùgbọ́n àwárè bí iléyá ṣe ń bọ̀ yìí, ẹlòmí ò ti mọ̀ ní wọn lára pé Àdùkẹ́ ó kárí ọkọ mi, ọdún yìí màálù ló wù wá ká pa o, Ọlọ́run sì bọ́ láṣìírí, ó rèrè òkòkò wálé. Àdùkẹ́ ò tí ì báláǹsì, ẹ máa jó fún 100,000 tẹ́ fi pàgbó 70,000 yẹn náà. Ọ̀pọ̀lọpọ̀ tó o bá rí pé wọ́n sọ fún ẹ pé kò lo fóònù, ó ń lo fóònù. Wàhálà rẹ ló pọ̀ ni ò jẹ́ kó jẹ́ kó fẹ́ nọ́mbà. Bùkátà tó ń gbé sí láyà pọ̀ ni ò jẹ́ kó jẹ́ fún ẹ nọ́mbà. Ọ̀pọ̀lọpọ̀ ẹbí ẹ ó wà lórí Facebook yìí. Wàá kàn rí tó gbé áàkì kan sí ibi péèjì ẹni, kò ní lórúkọ ẹ̀. Tó bá yẹ pé Jùmọ̀kẹ́lẹ́ sọ, ó lè lo Jumlat Adéyínká yóò sì máa wò yín nítorí normal Facebook tó ń lò tó fi jẹ́ Jùmọ̀kẹ́ Adékiní kan ẹ̀ ń dà láàmú. Tó bá worí DM ẹ̀, bó ṣe rí mẹ́sẹ̀gì bọ̀dá Tájù ní ọmọ rí mẹ́sẹ̀gì bọ̀dá Isiaka ní ọmọ rí mẹ́sẹ̀gì Fúnkẹ́ pé ò dẹ̀ sẹ́nìkan sí mi ní òfin lo profile yẹn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nú wọn ayé wọn ò tí ì sẹ́tù. Mo rọ́pọ̀lọpọ̀ tí ó pè mí wípé Facebook account yìí lòun ń lò, òun ò lo nọ́mbà wọn yẹn mọ́. Kí ló dé? Mr. Wisdom ẹ̀yin lẹ wàhálà àwọn èèyàn pọ̀, wàhálà àwọn èèyàn wá pọ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó fún yín nọ́mbà. Ó ní fóònù tó ń lò. Àmọ́ níjọ́ tẹ̀yin náà bá understand wípé Àdùkẹ́ àbò wá ní ọkọ mi bó wá gbogbo ọ̀hún ṣáà máa ṣe jẹ́jẹ́ o, máa ṣe jẹ́jẹ́ o, Ọlọ́run jẹ́ rere òkòkò wá sílé o. Má béèrè bó o bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀, òun ni ó mọ̀ kó yẹ kóun fún ẹ. Àmọ́ bí ọ lónìí bàbá nílé ìsàlẹ̀ má béèrè ẹ̀, ọkọ mi kódà mo sọ fún ọ pé títí ọ̀tẹ̀ tó ń bọ̀ ó sọwọ́ sí wọn. Tó lọ́wọ́ pé tó lọ́wọ́ ṣẹ́ ṣóore ẹṣẹ́ mo ló ṣọwọ́ sí wọn, yóò mọ̀ pé mọ́mì ṣe mo ní ẹ sọ fún ọ pé mo bá ṣọwọ́ sí wọn.
òun lọ́pọ̀lọpọ̀ ni òfin pè wá mọ́ ọ̀pọ̀lọpọ̀ taari yìí wọ́n ti balance. Ó wá rí ilé tó ń kọ́ tó orí pọ́n kọ́ yẹn $100 tó fi ránṣẹ́ yẹn òun lòun estimate pé láàrin owó tóun bá gbà lóṣù kóun mọ $100 àbí $200 kúrò bẹ́ẹ̀ $100 yẹn ló ń jẹ́ 150,000 ní òfin ní ó dẹ̀ bá mi ra sìmẹ́ǹtì 10 tó bá dóṣù tó ń bọ̀ kìí ṣe gbówó ló pọ̀ ọ̀dọ̀ tiwa lówó yẹn ó ti pọ̀ ọkàn rẹ̀ ò tí ì balẹ̀ tó bẹ́ẹ̀ òun náà ń yọ àjẹṣẹ́kù ni nínú 1,500 tó kù láàrin oṣù kan lòun náà ti ń yọ $300 $200 pé màmá ẹ bá mi pé bíríkìlà yẹn kó tún bá mi lọ sáìtì kátẹ̀túwò kan tá a lè ṣe ọkàn rẹ̀ ò tí ì balẹ̀ tówó tó ń yọ mi ò rò pé àwọn èèyàn gẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó orí bẹ̀ inú kó lọ́mọkùnrin tó bá jóbìnrin wọ́n bá jóbìnrin nínú kó lọ́mọkùnrin tó bá jọkùnrin òun ló wo obìnrin kan láti fi gbàwé sọrí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọn bá ti lẹ́ni tó súnmọ́ wọn tí wọ́n lè pè tí wọ́n bá broke kò sí ọmọ pé tẹ̀mí ọ̀bá lówó ní ìsìn mo lẹ́ni tí mo lè lọ gba gàrí àwìn lọ́dún ẹ̀ sálẹ̀ wípé ẹ̀jẹ̀ lọ sọ́dọ̀ ya kiri a máa ra ọjà lọ́wọ́ ẹ̀ dáadáa ìlú èyìnbó ò rí bẹ́ẹ̀ kò mọ ya kàmọ́ nìkan rí tí ó lọ gba ọjà kankan lọ́wọ́ ẹ̀ kò mọ anybody rí he is living on his own gbogbo ohun tó fẹ́ rà inú store ni tí ò bá ti lówó lórí credit card ẹ̀ kò sí kankan. so mo ń ṣe léyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin lẹ jẹ́ káwọn àbúrò yín àbíkẹ́bí yín ó pè yín mọ́ látàrí wípé kò ní pè yín orí tó bá ti pè yín bílì ló máa ń gbà kò ní pè yín kẹjọ dápàrà kẹjọ rẹ́rìn-ín kóhun gan wò pé àwọn ẹbí ṣẹjẹ tún pé lágbájá káti ẹjọ́ sọ̀rọ̀ ìwọ ọ̀rẹ́ tọ̀rẹ́ rẹ ló pè kìí ṣe kó ní gbéraga tó ní akọ sinamọ ti pọ̀ ní àgbà ti wọ US àbí tó ti wọ Canada ni o ti ń gbé call anybody mọ́ rárá ìwọ lòdì ó gbé mọ́ ìwọ lòdì ó gbé mọ́ èmi túmọ̀ tọ́pọ̀lọpọ̀ tó wà UK àbí Canada wá èmi ò tún gbé call wọn nítorí mo mọ̀ pé a lè rojọ́ 1 hour nígbà ó ti mọ̀ wípé èmi ò lówó tí mo fẹ́ béèrè lọ́wọ́ òun kéye pé mi náà nídìí owó ṣùgbọ́n mò ń fi ìgbésí ayé tiẹ̀ ṣírò tèmi ni. ohun tó yẹ ká understand nìyẹn wípé ọ̀rẹ́ báwo wá ní life ṣé o gbọ́ ẹ set ọmọ mi ń kọ́ ìyàwó ń kọ́ tó bá rí wípé level of understanding ẹ ó jìnnà open up fún ẹ a sọ fún ẹ pé ọmọ kò yí sí o láti bí last week òun kò rí iṣẹ́ lọ o ọlá pé bí àwọn sanwó school ọmọ ni àwọn ọmọ ń lọ school kò sí nǹkan kan àwọn kan manage ni if o lè sọ fún ẹ pé ọ̀rẹ́ òun gan ló fún òun ní £100 nísìn àbó fún òun ní £50 tí wàá mọ̀ pé kò wá sí nǹkan kan yóò di o mọ̀ nígbà tó rí pé level of understanding ẹ gbé bẹ́ẹ̀ tó bá ti rí wípé ìwọ tóun bá sọ̀rọ̀ ìwọ gan òun wò wípé kóun sọ̀rọ̀ tán kó bí òun pé ọ̀rẹ́ òfin ọkàn ránṣẹ́ sí wa ni kò ní bọ́ sọ̀rọ̀ jìnnà kò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ jìnnà ó wá rí àwọn tí wọ́n jápa tí wọ́n lọ Canada tí wọ́n lọ UK níjọ́ níyẹn àwọn yóò ti balance rárá o àwọn tí wọ́n lọ UK yẹn tó rí jápa yẹn wọ́n balance rárá o wo rárá ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn ò tí ì rí lẹ́gbà tó bá gbọ́pọ̀ fẹ́ fi lẹ́kàn rẹ̀ ti ń bì kan èèyàn tó máa débẹ̀ láàrin wákàtí kan èèyàn 40 lè débẹ̀ tó fẹ́ gbalé ilé wa wọ́n UK bí wèrè ìwọ ẹ̀gbọ́n
ìwọ ẹ̀gbọ́n ìwọ sì ń fọkàn balẹ̀ òun dá tòlótòló wípé àbúrò mi ó ti pé 6 months ó ti wà ń bẹ̀rẹ̀ kó ti máa fi kan ránṣẹ́ ẹ sì máa dọ́gbọ́n sáyé yín o tó bá ṣe pé ẹ máa ń dáwọ́ ẹran léyà tẹ́lẹ̀ náà ni tó bá yẹ pé 10,000 ló ń fi lẹ̀ tó bá fún yín 20,000 lọ́dún yìí ẹ má rò pé ẹ̀mí ẹ̀ ti balẹ̀ tó bẹ́ẹ̀ ó kẹ́wò pé 20,000 kó wù ẹ̀pù yín o tó bá yẹ pé 10,000 ló ń dá tẹ́lẹ̀ tó fún yín 20,000 ẹ fi dùnú gbà o ẹ má rò pé tó ti wà UK láti bí 6 months òun ló máa rẹ́ran ọdún o ọkàn ò tí ì balẹ̀ ọkàn ẹ̀ kò tí ì balẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa mo rẹ́ni tí ó mú kéèsì kan wá ọkọ ló lọ kàwé ìyàwó jẹ́ dependent ìyàwó máa wá ń ṣiṣẹ́ ìgbà tí ìyàwó fi lọ oṣù mẹ́ta ìyàwó ní wàhálà tóun ṣe é pọ̀ o òun ò ṣe dependent mọ́ lọ́kọ bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ nítorí bí ìyàwó ò bá ṣiṣẹ́ kò sí bí wọ́n ṣe meet up bills mo láti pèyàwó mo sit ẹ̀ down mo fọ̀rọ̀ bọ́ níbí mo fọ̀rọ̀ bọ́ níbí mo tọ̀rọ̀ bọ́ lọ́tún mo tọ̀rọ̀ bọ́ lọ́sì ọlọ́run sì bá wa tò ó ọlọ́run bá wa tò ó ló fi mọ̀ wípé àǹtí rẹ tó rí tó wà lọ́hùn-ún ó ń ṣiṣẹ́ kí wọ́n lè actualize ìwé tọkọ ilé kà ní òun ni dependent tí gbogbo ẹbí rọ̀gbọ̀kúlé lórí owó iṣẹ́ tó ń ṣe ni wọ́n fi ń sanwó ilé ni wọ́n fi ń sọ̀pọ̀lọpọ̀ bí iṣẹ́ tọkọ ń ṣe pẹ̀típẹ̀tí òun ni wọ́n fi ń jẹun wọn ì tí balance. ìmí ìwà wà tó ṣe pé ọkọ ni dependent tó ṣe pé ìyàwó ni wọ́n fi tòwé wọlé bọ́kọ bá jẹ́ dependent ẹ̀yin ẹbí ọkọ ẹ má ì tí wò pé tábà ti pẹ́ ìbọ̀dá wa wá láwọn wà níbi iṣẹ́ gbogbo ìgbà ibi iṣẹ́ ló máa ń wà ó fẹ́ meet up bills ni o ó fẹ́ meet up bills ni o ọrùn ẹ̀ ní gbogbo bùkátà àwọn ìyàwó àtọmọ tí wọ́n kó wọlé wà nítorí òun ni dependent òun ni wọ́n gbọ́gbọ̀kúlé lórí ó rí gbogbo àwọn tí wọ́n jápa lọ UK láàrin ìsìn sí ọdún méjì bí wọ́n bá fún yín lówó ẹ jẹ́ a dúpẹ́ ni o wọ́n sọ pé mo mọ̀ wá rógbò ṣínà 20,000 ló wá sẹ́ndì sí mi lẹ́jọ́ ìpẹ́pà tó wà lé ọjọ́ 5 ọjọ́ 10 bí ṣe máa ń fún mi nu ọwọ́ adébọ́sì sí UK tán 20,000 náà lówó rẹ̀ mi ò jẹ́ ju 20,000 lọ kò tí ì balance. a sì bàjẹ́ nìsín lágbàdo yìí ó kárí ọkọ mi bàbá rẹ ló sọ̀rọ̀ bá Kasimu ti ṣẹ́ǹjì mọ́tò rẹ o ìwọ náà bá fọkọ̀ ránṣẹ́ o ọmọ yóò wò pé kí ni dáàdì mi ń sọ yìí ọmọ yóò ti báláǹsì má fi ìràwọ̀ ọmọ bàbá Kasimu wé ọmọ tiẹ̀ òun sì ń rúrí láti ráyè jókòó ni kò tí ì balance ṣọ́ra àwọn tí wọ́n já pàǹjò ní ẹlòmíì ná over 12 million ẹlòmíì ta mọ́tò ó ta gbogbo asset tó ní kó tó lè lọ ó jẹ gbèsè jẹ kọ́ ní nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó rí tó lọ yìí àṣírí ni o akẹ́kọ̀ọ́ fi sa wọn lọ̀pọ̀lọpọ̀ lọ́mọ́ wọ́n bá wọn build àkáǹtì wọn ó níye tó ń san lórí àkáǹtì tí wọ́n build yẹn tí wọ́n bá gbówó wọbẹ̀ gbèsè ló jẹ lọ gbèsè ló jẹ lọ kò tí ì rí gbèsè yẹn san tán òun náà ká wò yí pé UK sàn ju ibi tóun ti ń ṣiṣẹ́ ni má wàá wò yí pé ẹran léyà ọdún yìí ẹ tètè pé bọ̀dá ṣínà kan sẹ́ni owó bọ̀dá ṣínà
tó bá yẹ pé 10,000 ní bọ̀dá ṣìnà máa ń dá tẹ́lẹ̀ tó bá fún 20,000 lọ́dún yìí mo bá bẹ̀bẹ̀ ẹ gbà lọ́wọ́ ẹ̀ tó bá yọ owó tí ò yẹ kó yọ ìlú èyìnbó ò ṣe bí tó o ti ń jẹ́wọ́ oṣù méjì oṣù mẹ́ta àwọn èèyàn jẹ́wọ́ bẹ́ẹ̀ bó o bá ti rówó san lọ́ọ̀dì tírì on the 5 wọ́n ti mú lẹ́tà wá sẹ́nu ọ̀nà wọn èé mọ láńlọ́ọ̀dù rí wọn èé mọ láńlọ́ọ̀dù rí àwọn ẹ́jẹ̀ǹtì ló máa ń gbélé fún wọn company ni tábà ní ẹjẹ́ lọ bẹ láńlọ́ọ̀dù àwọn èé bẹ láńlọ́ọ̀dù kò sí bó o ṣe fẹ́ mọ láńlọ́ọ̀dù tó o fẹ́ bẹ̀ ó gbọ́ àwọn èé mọ láńlọ́ọ̀dù wọn ò mọ láńlọ́ọ̀dù so tó bá fi wáyé owó tí òye ó yọ yóò pa lára ẹ má jẹ gbèsè nítorí ẹni tó wà lókè òkun àṣà kan dẹ̀ wà pẹ̀lú wa tó bá ti di on the 1 ẹ mọ tẹ́ẹ̀sì my brother happy new month mọ́ǹtì yẹn on the 1 tí wọ́n tẹ́ẹ̀sì ẹ̀ yẹn òun ronú bóyá fẹ́ sanwó lọ́wọ́ kò sínú happy new month kò wá happy rárá ó fẹ́ san bí $4,000 ó fẹ́ san bí $3,000 ó sọ wípé happy new month tó bá wò bá wò pé wo àwọn ará nàìjíríà yìí bẹ̀rẹ̀ nìyẹn jàre òun lèmi ò ṣe ń pọ́ọ̀sì sí orí wọ́ọ̀ mi kí n kọ happy new month nítorí mo mọ̀ pé àwọn ará UK inú wọn ò lè dùn sí nǹkan tó ń kọ yẹn inú wọn ò lè dùn sí ọ̀rọ̀ happy new month yẹn àwọn ò happy rárá ara ń kan wọ́n ní on the 1 tí wọ́n ń ṣe happy new month yẹn tó ń ṣàwó síra wọn pé owó eléyìí owó bills owó eléyìí owó kinní kan owó eléyìí owó kinní kan tó gbogbo iṣẹ́ tó ṣe lóṣù kan ó rí pé ó kún 1-2 àbí 1-5 táwọn fi mọ manage jẹun ìwọ́n wá tẹ̀sẹ̀ láàárọ̀ January 1st ó ṣe happy new month àbí February 1st ó ṣe awo oṣù tuntun happy new month kò wá happy bó ṣe rí mẹ́sẹ̀gì yẹn yóò pò ṣe ni pé àwọn eléyìí ò tiẹ̀ mọ̀ kankan ọ̀pọ̀lọpọ̀ nu fámìlì ẹ̀ tó rò pé kò lo fóònù pé ìgbà tó ẹ̀ṣẹ̀ wọlé la máa ń rí pé ó ń lo fóònù frustration tiẹ̀ lójó change sim frustration tiẹ̀ lójó change sim ará UK ìbára ló òyìnbó wọn èé pè wọ́n bí ẹ̀mẹ́ta tó bá ti pè lẹ́ẹ̀kan tí ò gbé fílẹ̀ jó tóbi jọ́ kejì tó o bá tún pè ń jọ́ kejì tún fílẹ̀ túnjó má pè é léraléra túnjó tó jọ́ kẹta tó bá rí bóyá kó òun rìtọ́ kọlẹ̀ yóò rìtọ́ kọlẹ̀ ó lè sọ fún ẹ pé òun ó lè má sí ní city tó wà kó yẹ kó lọ ṣiṣẹ́ city mi kó mọ́ mú fóònù dání ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti wọṣẹ́ mọ́ drop fóònù tó wọ́n gbọ́dọ̀ rí pé wọ́n lo fóònù bàbá ní ṣínà mọ̀ tí wàá dóge mo pé kò tiẹ̀ gbé kọ̀ kò dóge fóònù lè má sí lọ́wọ́ ẹ̀ nítorí kámẹ́rà wà ní gbogbo tó ti ṣiṣẹ́ tó bá kiri pé ó gbé fóònù are you going to stay with your phone or you're going to? I'm going to work and you stay at home. Wọ́n lè dànù nìyẹn kò sáyè dídẹ̀rìn because they are working early. So wọ́n believe pé má ṣì ti wà pẹ̀lú hours wa kó máa fi make call. Hours tiẹ̀ náà ànífowó ẹ̀jẹ̀ yà máa lo hours tí wàá máa fi make call pẹ̀lú family. That is it. Ẹ wá pé ẹ̀rẹ̀kẹ́ ẹ̀mọ̀dá ìjọ tí mọ̀dá bá ráyè á pè ẹ́ àbáǹtí ẹ bá ráyè á pè ẹ́ rojọ́ dáadáa. Bẹ́ẹ̀ tó pé kò gbé kọ̀ òun sáré tẹ́ẹ̀sì sí wípé wo lo ṣì gan adébámá ó jẹ́ fílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn they are facing a lot. Tó bá ráyè tiẹ̀ wọ́n lè bẹ rojọ́ 1 hour. Ṣùgbọ́n tí wọ́n bá ráyè tó bá stress wọn wọ́n change sim tàbí kí fóònù ẹ̀ máa ríngì kó má wọlé ìwọ ló fà á má ní wọn lára má jẹ́ rí pressure nítorí ọba tí rí pressure lọ́dún ẹ̀ wọn apá ẹ̀ tì so
ẹbí mi wà lókè òkun bọ̀dá mi wà lókè òkun àǹtí mi wà lókè òkun lọ jára mọ́ṣẹ́ o àwọn kọ́ ni wọ́n sọ lọ lọ́la o. báyé tiwọn náà bá ṣe ń gbádùn sí àwọn náà mọ rántí ilé. má gbé gbogbo àlámọ̀rí ayé rẹ lé wọn lọ́rùn. máa ka tí wọn kún wípé tọ́lọ́run bá ní kọ́ fún ọmọ kájà àjẹmọ́nú. ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a wà Nàìjíríà la jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó change sí. ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a wà Nàìjíríà la jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó rántí ilé látàrí wípé orí ayé ti lu jára wọn. bó bá bí ọ pé sísítà mi èlò ni wọ́n ta láptọ̀pù yìí ní Nàìjíríà tó sọ fún wípé 300,000 ni a lórí júmọ̀ a lọ béèrè ó ti rí iye tán tà. ó ní àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ ra jẹnẹrétọ̀ fún mi àbí bọ̀dá mi ẹ jọ̀ọ́ ẹ ra jẹnẹrétọ̀ fún mi. ó wá ní òkè màá fún ẹ lọ́wọ́ títí nẹ́sì kéèlò lọ́wọ́ à ń tà á jẹnẹrétọ̀ yóò ju 250 lọ. ó wá sọ wípé bí 400 ni ó wá ní send the picture irú ìtò fẹ́ rà sí mi. They are very sensitive people. Ó wá send the photo sí ó máa lórí júmọ̀ àwòye tán tà á. ó ti mọ iye tán tà á. òun ni wàá fún wa wò pé àmọ́ bá tí mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún wa pé kíní báyìí 200 250 náà padà sẹ́ndì sí mi ó ti mọ iye tán tà á. a ń sọ pé wò ó 250 ni mo lágbára o ó mọ iye tán tà gangan ni o ló fi sọ pé 250 lòun ní lágbára kò yẹ pé ló ní lágbára iye tán tà ló sẹ́ndì sí ẹ yẹn. àníyàn ìjọ tí mo béèrè owó wọn mo ní mo owó lọ́wọ́ wọn mo ní 400 owó tí mo fẹ́ fi ra kíní àwọn á ní 250 làwọn ní. Ó gbọ́n jù ọ lọ. Ìwọ ló rò pé o gbọ́n ìwọ ò mọ̀ pé wọ́n ló gọ̀. Nítorí lórí fóònù wọn wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gbà wá ta wà ń bẹ̀ lọ. Ó ti wò ó lọ́ọ̀láì ó ti rí pé 250,000 ní jẹnẹrétọ̀ yìí náà àbí bọ́sẹ̀ ò tiẹ̀ gbádùn ni. Lòun fi sẹ́ẹ̀dì 250 sí ẹ. Orí at worst àti mi 250 náà ta o àmọ́ mo sì láwọn kankan tí mo fẹ́ ṣe irú ṣọ́ọ̀bù yẹn o bóyá kẹ́ bá mi fi bí 50 kan kó yẹ pé 300 o wọ́n mọ̀ yí pé òótọ́ ló bóun lò because they are very sensitive people. Kọ́ kára àwọn òyìnbó tó ní kó bóun ṣe nǹkan òun gan ti wádìí. Ìwọ lójú òwò yí pé àǹtí ẹ̀ ń kọ́lé kò fi lọ ẹ mọ́ ẹ̀yin lẹ́dẹ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ o. Nígbà orí wípé o ti fẹ́ bà yé òun jẹ́ ìwọ ló jẹ́ ó gbójú kò lọ́dọ̀ ẹ̀. Gẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀kọ́ tí mo ń kọ́ wa yìí torí ọ̀pọ̀lọpọ̀ ṣubú síbẹ̀ wàá wò pé ẹ̀bùrọ̀ láti ẹ̀wà UK wọn pè mí mọ́ àbí wọ́n wà US láti ibi sẹ́wọ̀n ń pè mí mọ́. Orí ọmọ tó wà lóyà sí wọn òun ni wọ́n sọ fún lọ́jọ́ tí wọ́n bá fẹ́ dé wàá wò pé àbórí ọmọ Samson boy kan takànjọ gbàdúgbò lanti trust lọ́mọ sẹ́ndì kan sí nítorí Samson yẹn ló rí lò Samson yẹn ló wà trustworthy. Samson ti mọ̀ yí pé mo bá fóun 20,000 àjẹmọ́nú ni ìwọ fẹ́ jẹ àti àbíbọ̀dá rẹ lájẹpa ló fi wò pé get out. Ó rí kí n má gbà wá lákòókò gbogbo àwa tá a ní ẹbí nílùú òyìnbó àdúrà ẹ sì má jáwọ́ pé agbọ́n jù wọ́n lọ nítorí bọ́ bá rí bẹ́ẹ̀ wọ́n pa wá tì wọ́n sì mọ bára àtàṣe tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ kan tà wọn ò ní jẹ́ kí wọ́n tó wà nulẹ̀ mọ̀. Ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀dá wa àǹtí wa wọ́n wà lórí social media àmọ́ látàrí wípé ìdààmú rẹ̀ pọ̀ bí wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ lónìí ò tí sanwó skul ọmọ ìwọ ló mọ ní ọ̀nkú owó lèmi ti díù
orí ni wọ́n fi pa ọ́ tì ni wọ́n fi lọ ṣí profile Facebook mi orí ẹni tó ń jẹ́ Mike tẹ́lẹ̀ ó wá ń jẹ́ Martez bọ̀dá rẹ náà ló ń jẹ́ Martez ìwọ ló jẹ́ ó change orúkọ ló fi wò pé mi ò rí profile bọ̀dá Kúnlé bọ̀dá Mike mọ́ bọ̀dá Mike ló change kíní ẹ̀ sí Martez nítorí ó ti rí pé aládàáwò ni ọ́. ó ní sista Tóyìn nọ́mbà wo ń lọ mọ́ sista Tóyìn ń lo fóònù wàhálà rẹ ló pọ̀ lórí WhatsApp wàhálà rẹ ló pọ̀ lórí dìmáàndì ní sista Tóyìn ni wọ́n ṣe blọ́ọ̀kù láàyẹn ló ṣe rí status wọn mọ́ wàhálà rẹ ló pọ̀ ní mẹ́sẹ̀jì ẹ ló fi máàkì méjì lórí pé kò show green wọ́n ti rí mẹ́sẹ̀jì ẹ wọn reply ẹni ó ní bí wọ́n ṣe ń sẹ́ẹ̀tì ẹ̀ ìwọ ló fà á ìwọ lọ yí padà mọ bá bọ̀dá dámọ̀ràn mọ bá ti dámọ̀ràn báyé tí wọ́n ṣe tẹ̀síwájú ó rí wípé magnet tiwọn náà ó fà ọ́ àmọ́ bó bá ti jẹ́ pé gbogbo tí magnet gbé ló fẹ́ mọ yọ dàálẹ̀ magnet ó ju ọ̀daràn àkànbí mo fẹ́ mọ fèyí ṣe lọ fún gbogbo ẹni bá ní làákàyè kó tún jájọ gbọ́ ẹbí wọn ò ní dàrú ìkẹ́kọ̀ọ́ ò ní ṣàlàáfíà wa gbogbo wọn tó lẹ́bí lókè òkun wọ́n dà wọ́n láàmú bó bá ti dà wọ́n láàmú tó ń dìmáàdì lọ́wọ́ wọn wọ́n blọọkẹ́ even ẹni tó wà Nàìjíríà mọ bí wọ́n ṣe bó ṣe mọ ṣe láwùjọ àwọn èèyàn once you demand a lot they will try to block you learn to live in harmony with happy friends and fools orí àbọ̀rọ̀ ó tó fọlọ́gbọ́n àbọ̀rọ̀ ó tó fọmọlúàbí àkànbí ọmọ Ṣàngódé yìí láyọ̀ kú ni mí ọmọ àjọlùjápẹ̀ ọmọdé kọ́dẹ nílé gbére ìlú àjìsinmi ìran bàbá mi lọ́ máa fẹ́ bí rìnrìn ọ̀tẹ̀ ìbàrú ni mí mo gbédè mo sì gbọ́ ohun tí wọ́n wí láyọ̀ kú fọ̀sàbí ni mí ọmọdé kọ́dẹ nílé gbére àbí wọn bí mi níbẹ̀ ní láyọ̀ kú ni mo ṣe tí mo débẹ̀ ọ̀nà lèkì ni mo gbà wọ́bẹ̀ ìyá mi ọ̀gbà tọ́rọ́ lọ́wọ́ akínáńdó bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀gbàgbà tẹ́lẹ̀ ní lèkì ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín ìyá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò ó dàbọ̀.